Ah, oh my God. Pẹ̀lẹ́, mo pé mo eléyìí mi kí máa ń like máa fẹnu sọ fún yín. Mo sọ fún yín pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ Owambe extra buy. Ẹ máa bá mi wá glass wine kan sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá fi ọtí ẹlẹ́rìndòdò ẹ máa fi sẹ́gbẹ̀ẹ́ kan. Àti ọtí tí dáàdì bá like, tẹ́yìn náà bá like, ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá máa fi step down. Ẹ wá bá mi wá àwọn ìgbín tó ta lẹ́nu, tó ta yẹ́rí. Ẹlẹ́ni mo fi kí yín káàbọ̀ sábàlá Owambe extra, ẹ káàbọ̀ padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé, Owambe extra lètò fáfáà náà tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí mo ti wá sọ lẹ́ẹ̀kan, mo sọ fún yín pé ìgbéyàwó tó láàrin òun ni ayẹyẹ tá a fẹ́ yànnàná lénìí. Ìgbéyàwó tọ́lọ́wọ́ bá ti ṣe kíni tó ti sáyẹ̀nsì, Ọlọ́wọ́ bá ti sáyẹ̀nsì, kò dẹ̀ sásọ̀ndà gẹ́gẹ́ bí orin tí mo kọ́kọ́ kọ wọlé. Ìgbéyàwó láàrin Kọ́láwọlé àti Títílọpẹ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé, ṣe rí ìgbéyàwó yìí. Mi ò dúró sí tòsí rárá. Ìlú Ìjẹ̀bú Ifẹ̀, ibẹ̀ ni mo ti lọ ṣe ìgbéyàwó yìí. Ọkọ àti ìyàwó ńkọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ mú ní lẹ́sẹẹsẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé, tá a bá là ń ṣe ìgbéyàwó, gbogbo ìgbà ni mo dẹ̀ máa ń béèrè lọ́wọ́ ọkọ, mo máa ń béèrè lọ́wọ́ ìyàwó. Pàápàá jùlọ gbogbo àwọn tí bá pàdé láyé, mo máa ń béèrè pé tá a bá là ń ṣe ìgbéyàwó, kí gan-an pàtó ni ìgbéyàwó? Gbogbo àwa ọ̀dọ́ pátápátá tá à ń jẹ́ kí tá à ń rò lọ́kàn wa pé ìgbéyàwó ni èròǹgbà òun ló kàn nínú àwa nínú ọdún 2016 kó tó di pọ́ ká ẹsẹ̀ lẹ̀ kó tó kárọ̀ ọ̀gẹ̀ èmi náà fẹ́ ṣe ìgbéyàwó mi kí gan là ń pè ní ìgbéyàwó ṣé ká kàn kó wọlé ti ọkọ wa ni àbí ká tiẹ̀ sọ pé ẹ̀wọ̀n ọ̀dọ́ dádì ti sú mi dádì kì í jẹ́ kí n máa jáde tí n bá bẹ́ jáde báyìí dádì máa bèrè time lọ́wọ́ mi ni o kí gan ni ìgbéyàwó ó jẹ́ nǹkan tí Ọlọ́run ọba fọwọ́ sí nítorí pé ìwé mímọ́ gan sọ wípé he that finds a wife ẹnikẹ́ni tó bá rí ìyàwó ó rí nǹkan rere gbé ó dẹ̀ á tún wá rí àánú gbà ìyẹn ni pé yàtọ̀ sí pé kí ọkọ àti ìyàwó jọ pàdé ara pé ìyàwó mi rè o ọkọ mi rè o ó máa tún wá rí àánú gbà yàtọ̀ sí blessing tí ìyá ọkọ tí bàbá ọkọ àti ìyá ìyàwó àti bàbá ìyàwó ti máa sọ pé mo rọ̀jò àánú lọ́mọ mi mo rọ̀jò àánú láwọn ọmọ mi lórí kí wọ́n máa lọ kọjọ máa gbé nígbé àlàáfíà Ọlọ́run tún máa ṣe àmì sí lọ́tọ̀ láyọ̀tọ̀ ẹ má wàá gbàgbé ìyẹn fún ẹnikẹ́ni tó bá rí ìyàwó ni o tó bá wá ìyàwó tó bá dẹ̀ rí ìyẹn ni wípé kì í ṣe gbogbo àwa tá a jẹ́ ọkùnrin àbí tá a jẹ́ obìnrin gan la máa fẹ́ ìyàwó tó jẹ́ tiwa sílé o ẹ jẹ́ ká ṣe dẹ́dẹ́ ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ má yẹ ká fẹ́ ìyàwó torí pé ìyàwó yẹn beautiful rẹ ẹwà ẹ̀ gan bẹ́ẹ̀ bá rí báyìí àwọn má lè lọ ni ẹ má yẹ kí ẹ̀ka tìtorí yẹn fẹ́yàwó ẹ má yẹ ká dẹ̀ tìtorí pé bọ̀bọ̀ yẹn ọ̀sẹ̀ báyìí lẹ yóò dọ́là ni ó ná dọ́là tẹ bá dẹ̀ rí bọ̀bọ̀ yẹn jí tẹ bá rí mọ́tò ẹ̀ ṣe ni tó wá pàkẹ́ síwájú lé alásán àwọn oníbọ̀ á máa nọrùn ni níjọ́ táwọn oníbọ̀ ó bá máa nọrùn nígbà tẹ bá ń ṣe yéyèyé nu ó dáa o níjọ́ táwọn oníbọ̀ ó bá máa rí ọrùn mo gbà ládùúrà pé àwọn oníbọ̀ ní títorí ìgbéyàwó wa kọ́ máa nọrùn látọjú wíńdò torí pé kí ló ń ta mọ̀ pé kí lọ́kọ ẹ̀ wá ṣe fún ìyàwó kí ni ìyàwó ṣe fọ́kọ lórúkọ jù àwọn oníjẹ́ kí n gbọ́ ọkọ orin yẹn wọlé láti bẹ̀rẹ̀ wípé what God has joined together let no man put asunder. Ẹ jẹ́ ká wá padà lọ sórí ìgbéyàwó Kọ́láwọlé àti Títílọpẹ́ ẹ̀yẹ́ wálé ìgbéyàwó ìdùn o ọmọ kan máa sọ wípé èèyàn láṣọ wa èèyàn láṣọ mi èèyàn ní aṣọ Kọ́láwọlé àti Títílọpẹ́ torí pé àwọn èèyàn dìde ẹ tẹ̀ tí mo wá wò pé báwo gan ló lórí ṣe fún ẹ̀wí ẹ̀dẹ́ ní Ìjẹ̀bú-Ifẹ̀ ìyá àṣà ni ìyá àṣà ló gbé wa lọ ìyá àṣà Mrs. Ògúnlànà ìyá àṣà lórí Orísun àwọn lẹ́ni ká máa bọ àbúrò ọkọ àwọn ń kọ́ ó ń ṣègbéyàwó nítorí pé àbúrò ọkọ wọn òun náà ni Kọ́láwọlé tó fẹ́ Títílọpẹ́ tó fi Títílọpẹ́ ṣe aya nínú ìgbéyàwó gbogbo ẹ̀yàn ara lé ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní church pásítọ̀ náà sọ pásítọ̀ ní ìwọ ìyàwó fẹ́ràn ọkọ rẹ̀ ìwọ ọkọ fẹ́ràn ìyàwó ẹ̀ láti orí ẹ̀ báyìí dé ìkọsẹ̀ ẹ máa ń pè èmi ọkọ analysis ti tèmi wọ́n pè bẹ́ẹ̀ náà ṣe wẹ́ẹ́ mọ̀ ní interpretation tí fẹ́ràn ìwọ ọkọ fẹ́ràn ìyàwó ẹ̀ láti from head to toe irun orí dé ìkànnà ẹsẹ̀ bàbá ti ní kéèyàn fẹ́ràn ìyàwó èèyàn láti irun orí dé ìkànnà ẹsẹ̀ ìyẹn ló túmọ̀ sí wípé ní wòta kò sí nǹkan tí obìnrin bẹ́ẹ̀ lè ṣe fún ọkọ ẹ̀ ọmọ tó kò sí ẹni tó lọ ń dá tí ò ní tiẹ̀ kò tí ì sí kò sẹ́ni tó perfect kò sẹ́ni tó dá tán léyìí tó túmọ̀ sí pé ọkọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dénúdénú ó gbọ́dọ̀ ṣẹnu ẹ̀ mọ́rán báyìí ìyàwó náà dẹ̀kẹ́ tí wọ́n ní kó fẹ́ràn òun náà ní láti tẹríba ó gbọ́dọ̀ níwà ìrẹ̀lẹ̀ ohun tí pásọ̀ sọ fún Kọ́láwọlé àti Títílọpẹ́ rẹ̀ mi kì í máa láì ká máa lọ sí patí kó jẹ́ wípé ká lọ fa chicken ká lọ jẹ rice lóòótọ́ bó ti yẹ pé jọ̀lọ́fà ìṣe pàtí mọ́ ń dìdí èèyàn lè jí láàárọ̀ nù ilé ẹ̀ kò jẹ́ pé òórùn jọ̀lọ́fà yóò mọ̀ gbá lọ́tún gbá lọ́sì ní ẹ̀kọ́ máa lálẹ́ ẹ̀mọ́ wo dárí bóyá
ẹ tẹ̀ ní rẹ́kọ̀dì pàtí kan tẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ ni àmọ́ tí n bá ti pàdé àwọn èèyàn máa fẹ́ béèrè lọ́wọ́ wọn pé kí ni ẹ̀kọ́ kan tí wọ́n rí kọ́ nínú ìgbéyàwó tọ̀sẹ̀ yìí àti pàápàá jùlọ gan kí làwọn ìgbésẹ̀ táwọn náà máa gbé lẹ́yìn tèmi ìyẹn fún ẹni tó bá ti lọ́kọ tí ó ti máa rí. nígbà tí mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀yin ara lé àṣé nǹkan kan náà la ẹ má tẹ̀ tí jẹ́ ń sọ bóyá kankan náà la jọ ń gbọ́ bóyá kì í ṣe nǹkan kan náà tẹ́yìn náà ẹ jẹ́ ká jọ lọ wò tẹ́ ẹ bá tá a bá padà dé mọ̀ pé ẹ mọ̀ sọ fún mi ẹ mọ̀ jọ sọ fún mi bóyá kankan náà lèmi àti bọ̀dá yẹn gbọ́ àbí ìṣe nǹkan kan náà ẹ ká lọ gbọ́ nǹkan tí wọ́n sọ à ń bọ̀. Ṣé ti marry? Yes. Ẹ̀yin ara lé did you see that? Ṣé ẹ gbọ́ yẹn ṣe rí nǹkan tí mo rí ṣá mo ní ṣá ti marry wọ́n ṣe yes. Ṣé ti marry ẹ jẹ́ fún yín ní last time? Mo ti marry. Ẹ ti marry. Ṣé gbogbo nǹkan tẹ́ sọ yìí tẹ́ sọ pé pásọ̀ ní kọ́kọ́ àti ìyàwó máa ṣe ṣé gbogbo ẹ̀ lẹ́yìn ṣe? Mo ń ṣe nínú ẹ̀ èyí tí mò ń ṣe màá bẹ̀rẹ̀ sí ń ṣe ń sìn. Ìyẹn ni. Kífẹ́ yàrá lè tún gbòòrò sí. Dájúdájú ẹ ti rí nǹkan kan tàbí méjì mú nínú wàásù tí wọ́n ṣe fún ọkọ àti ìyàwó lẹ́ni. Ó dẹ́ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí. Ní agbára Ọlọ́run òyà ò ní yà wọn o àárín wọn ní dàrú o ọmọ àbíró owó àti àlàáfíà má fi lè gbàgbọ́ Kọ́lá happy married life